Hello. Hello. Ẹ kálẹ́ mà. Hello. Ẹ kálẹ́ sà. Ilé olórogún lè tún máa kílẹ̀ ńlá kọjá o. Sà. Ẹ jọ̀ọ́ sà, nǹkan tí mò ń là kọjá òun ni wípé ìgbà tí mo fẹ́ ọkọ mi tí mo bí first born mi tàbí hospital. So orúkọ wo ni a máa bá jáde? Ó fi orúkọ yẹn náà ni àti ọmọ yẹn jẹ́ títí tí náà lèmi náà jẹ́. Òun gbà tó wá di wípé hello sà. À ń gbọ́ yín mà. Okay. Ìgbà tó wá di wípé ọmọ tó 3 years tó fẹ́ bẹ̀rẹ̀ school. Orúkọ wo ni kọ́mọ yìí jẹ́? Oríkì ẹ̀ ló sọ pé kí n jẹ́ kọ́mọ ó jẹ́ ní school. Nígbà tó di pa bímọ míì náà tó lọ school, oríkì ẹ̀ náà ni. Ṣùgbọ́n tèmi náà fẹ́ ṣe pé mo fẹ́ ṣe NIN ni mo fẹ́ lọ sí báǹkì mi. Ṣé pé mi lè jẹ́ orúkọ bàbá mi mọ́? Ṣé ẹ gbọ́ sà? Ẹ lè jẹ́ orúkọ bàbá yín o. Sà? Ẹ lè jẹ́ orúkọ bàbá yín. Ọ̀rọ̀ mi kan a máa sọ yẹn gbà mí ó yá mo gbọ́ yín. Ó yẹ sà, mistake tí mo ṣe nìyẹn sà. So mo ṣàǹjẹ́ orúkọ. Ṣé mo lè jẹ́ orúkọ bàbá mi orúkọ sí ohun tó fún mi pé kí n fún àwọn ọmọ? Òun ni mò ń jẹ́. Ebi ní ọkọ lẹ́wà. Bẹ́ẹ̀ ni sà. Ẹ lè jẹ́ orúkọ ọkọ yẹn lè jẹ́ orúkọ bàbá yín mò ń sọ. Ìyẹn oye sà, ìyẹn orúkọ tó ní pé ká máa jẹ́ nígbà táwọn ọmọ ti bẹ̀rẹ̀ school sà. Òun náà lèmi náà ń jẹ́. Ẹgbẹ́ tí màá wá rí ni wípé gbogbo property tó ní pátápátá ọ̀tọ̀ lórúkọ tó ń jẹ́ dájì. Ọ̀tọ̀ lórúkọ tó ń jẹ́. Mo wá sọ fáwọn ẹ̀gbẹ́, mo lọ sọ fáwọn bàbá ti tèmi náà. A máa yí wọn báyìí. Títí fi débi pé ńgbà tí ìyá ti first born mi fẹ́ wọ school. A ṣẹ̀ṣẹ̀ lọ ṣe changing of name. Nǹkan bẹ́ẹ̀ yẹn ní hospital. Nǹkan rátà. Ìyẹn sí orúkọ tí òun gangan jẹ́ ṣàpé ni wọ́n máa ṣe ní school. Ìyẹn orúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sà. Bẹ́ẹ̀ kẹ́ fún mi láwọn àpẹẹrẹ orúkọ ọ̀hún. Ntẹ́ ìsọ́ sí ni pé bẹ́ẹ̀ kò lọ hospital oríkì rẹ̀ ló fún yín tó ní káwọn ọmọ máa jẹ́. No, ìgbà tá a fẹ́ ṣe àpégbà tí mo kọ́kọ́ fẹ́ orúkọ tó lóun jẹ́. Irú marriage wo lẹ ṣe? Dáadé akọ̀ṣe introduction ni sà. Okay. Mo ń gbọ́ yín mà. Orúkọ tó ń jẹ́ orúkọ táwọn fámìlì ẹ̀ ń jẹ́. Òun ló ní pé ká máa ní mo ní a fi sílẹ̀ lọ hospital. Okay mà. Ìgbà tó wá di pé ọmọ fẹ́ bẹ̀rẹ̀ school. Ó wá ní pé kí ọmọ máa jẹ́ oríkì òun. Okay. Ó dàbí pé ọkùnrin kó máa jẹ́ Àkànó. Ó wá máa sọ wípé Bọ́láńlé Àkànó ikọ́ ọmọ máa jẹ́. Okay mà. Ẹ ti ń jẹ́ tì í sà. So ni gbogbo àwọn ọmọ ṣà ń jẹ́. Bẹ́ẹ̀ tí orúkọ ti fámìlì tí òun jẹ́ yẹn kò change òun lòun jẹ́ bí gbogbo property tó ní nǹkan yẹn ló ń jẹ́ sà. So kò yé mi mo dẹ̀ tẹ́jọ́ ẹ̀sùn káàkiri gbogbo àwọn ọ̀rẹ́ àwọn fámìlì ti tèmi náà ó ṣàn yé wọn báyìí. Nígbà tẹ́ ẹ lè béèrè kan lọ́wọ́ yín mà. Yes sir. Kí ni marriage yín pọ́dún mélòó ń sìn? Ti lọ 25 sir. Kí ni age yín kí ni age ọkọ yín? Ọkọ mi ti gbé tó 50. Èmi 40 èmi máa pé 47 lọ́kùnrin sà. Okay. Ìyàwó mélòó lọkọ yín fẹ́? Èmi nìkan ni mo mọra mi báyìí. Ẹ jẹ́ n béèrè béèrè kan lọ́wọ́ yín. Ṣé orúkọ tẹ́ ń jẹ́ yẹn sì táwọn ọmọ yín ń jẹ́ yẹn? Ta ló lórúkọ yẹn? Oríkì ẹ̀ ni sà. Ń gbé sọ ẹ lóríkì ọkọ yín. Ṣé ẹ bímọ yín fún ẹlòmíì ni? Mi bímọ fẹ́ lómi sà. Abẹ́wà gbà mí ni. Nísìnyí náà mo jẹ́ Balógun. Ṣé kí Balógun sìn family name ni àbí bẹ́ẹ̀ kọ́? Kí n wá ní pé ìsìn o ó yá o ẹ̀yin ọmọ mi ń sìn o Babátúndé ni kẹ́ máa jẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ mà? Bẹ́ẹ̀ ni sà. Kí wá mọ̀ fi Balógun sórí àwọn property mi àbí? Gbogbo ẹ̀ pátápátá bẹ́ẹ̀ ni sà. Ṣé nítorí dúkìá lẹ fi pèsè orí ètò báyìí sìn? Kò yé mi ló jẹ́ kí n pè ní. Torí tó jẹ́ kí n pè sà. Òun ni wípé báwo ni ọkùnrin ṣe lè máa wúrú wà bẹ́ẹ̀ yẹn ni sà. Ẹ gbọ́ tèmi ẹ mọ̀jẹ̀ tí ó tó ń kó dànù lé yín rú o. Oye mi sà. Màá sọ àṣírí kan fún yín sìn. Oye mi sà. Paul bàbá dúdú tán bá gbé ọmọ àlè wá láti ta bí tẹ́ fẹ́ gbé mi lọ ẹ̀ máa gun arábìnrin ó máa gun
irú àwọn mátà báyìí bá gbé wá sọ́fíìsì ní lọ́jọ́ Friday ni ó máa fẹ́ gùn díẹ̀ ẹ jẹ́ nǹkan sọ díẹ̀ ṣé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n làmìlaka nínú ayé ṣé ẹ gbọ́ mi arábìnrin. mo ń gbọ́ yín sà. ó possible kí ọmọ àlè kó wà nínú ọmọ wọn ṣé ẹ gbà bẹ́ẹ̀ ṣá. ọ̀rọ̀ àkọ́ ẹ̀yin náà lè máa ń gbé wá ẹ̀yin obìnrin náà lè máa ń gbé wá ẹ̀yin obìnrin yẹn náà ní ẹ̀yin ìyá wa yẹn náà ní ó possible kí ọmọ àlè kó wà nínú wọn. màá sọ gbólóhùn kan fún yín báyìí ara àṣírí kọ̀ọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi fi ń lògbé sí ayé ẹ̀ lọ́pọ̀ gbàǹgbà míì ọkùnrin mi ó mọ̀ yìí pé yóò mọ̀ pé ọmọ àlè lọmọ tán gbé wá fún un. Paul bàbá dúdú wọ́n ní ọba òkè kíni kì í kọ́ mọ́ ẹlòmíì ó mọ̀ pé ọmọ àlè ni ọmọ tán gbé wá fún òun. ó wá pín sọ́nà méjì arábìnrin. sá. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan ṣé wà lórí WhatsApp. mi sí lórí WhatsApp ṣàtúnmọ̀ fún mi sí pé. n tẹ́ máa ṣe fún mi lélẹ́yìn ẹ send message sí mi lórí kí lórúkọ ẹ SMS ẹ send ẹ sí mi ṣe gbọ́ mà ẹ send ẹ sí mi kò sí tẹ́ bá send ẹ tẹ́ bá pè mí mo lè má gbé ẹ pè mí ẹ send ẹ èmi á wá pè yín ní ọ̀la tí n bá ti wá pè yín ẹ jọ̀ọ́ ẹ pè mí ṣe ti gbọ́ màmá lè save number yín yẹn ẹ jọ̀ọ́ ẹ pè mí ẹ jọ̀ọ́ mi ò fẹ́ sọ much lórí ọ̀rọ̀ yẹn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fẹ́ sọ much lórí ẹ fẹ́ sọ much lórí ẹ ọ̀rọ̀ pọ̀ mbẹ ẹ fẹ́ sọ much lórí ẹ. àbí ṣé kí wọ́n bá yín ni sà. yóò dáa fún yín arábìnrin mọ̀ bọ̀ àárọ̀ Friday. àárọ̀ Friday ní táìmù wo. látago 9 lọ sókè mo máa attend sáwọn yìí láàárọ̀ Friday. ṣùgbọ́n ẹ sanwó consultation 10,000 naira o ṣe ti gbọ́ máa. kò sí tó lẹ́ǹtà ó ti yé mi sà mo kàn ṣáàtọ̀ ọ̀rọ̀ yẹn gan bẹ́ẹ̀ yẹn ni ó gùn jù bẹ́ẹ̀ yẹn lọ sà. láàárọ̀ sẹ́ wọn bọ̀ láàárọ̀ ó yé mi sà. fẹ́ lọ wákàtí pẹ̀lú kéyìn bí ń ṣe máa wò yín lélẹ̀. ok sà ok sà. ẹ ṣe mà. mo ti gbọ́. ẹ bá lu wákàtí 3 pẹ̀lú mi lórí 10k èyí ń jókòó báyìí àjọmọ̀ ọ̀sán náà ni. mo kọ́ ìsanwó consultation. ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rẹ̀ tó o bá kí mi gan mo lè mọ̀ dáhùn. prince adenkin yẹn ẹ̀dẹ̀ dá ẹ mọ̀ bínú mà ẹ ní bínú ní tèmi mọ̀ ṣe mò ń ṣe yìí. ìfẹ́ sọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yẹn tí n bá sọ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní fẹ́ forgive me kábíyèsí ọlọ́gbà ìmọ̀ bá ṣètò tí n bá sọ̀rọ̀ jù lórí tí mátà tí arábìnrin yẹn gbé wá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní fẹ́ forgive Babátúndé ọmọ Balógun pé o ti ń sọ̀rọ̀ jù ṣé òun wá èmi ni.